òṣìṣẹ́ fásitì tó bí ìbejì rawọ́ ẹ̀bẹ̀ sáwọn ẹlẹ́yinjú àánú. ariwo ayọ̀ àti ìdùnnú ló gba ẹnu ẹbí àwọn obìnrin olùkọ́ níléèwé gíga fásitì Nnamdi Azikiwe tó wà nílùú Ọ̀ká olú-ìlú ìpínlẹ̀ Anambra arábìnrin Ngozi Uzodike kan gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe ta wọ́n lọ́rẹ ọmọ méje lẹ́ẹ̀kan ṣoṣo, ọkùnrin 2 àti obìnrin 5, bó tiẹ̀ jẹ́ pé ọ̀kan nínú àwọn obìnrin 5 ti padà lójú ẹsẹ̀. Ngozi tó ń ṣiṣẹ́ lẹ́ka ètò ìmọ̀ nípa okòwò business administration ló bí àwọn ọmọ yìí sílé ìwòsàn Obi Jackson Women and Children Hospital Okija nípínlẹ̀ Anambra lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 8 oṣù kínní ọdún yìí. mílíọ̀nù 19 19 million naira ni owó tí wọ́n bù fáwọn mọ̀lẹ́bí yìí pé wọn yóò san lọ́sibítù. bó tilẹ̀ jẹ́ pé ẹ̀bùn bàǹtàbàǹtà ayọ̀ abara tíntín ló wọlé tọ̀ ìdílé náà nínú ọdún tuntun yìí, síbẹ̀ omijé ayọ̀ wọn ti fẹ́ dàpọ̀ mọ́ ìbànújẹ́ gẹ́gẹ́ bí obìnrin náà ṣe ń tara pòrò pé òun ò tí ì tẹ́wọ́ gba owó oṣù kan báyìí látìgbà tóun ti bẹ̀rẹ̀ iṣẹ́ níléèwé gíga ọ̀hún látòṣù 12 ọdún 2020. nínú ọ̀rọ̀ ẹ̀, bàbá ọlọ́mọ tuntun ọ̀gbẹ́ni Celestine Uzodike ṣàlàyé fáwọn oníròyìn lọ́jọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 11 oṣù kìíní ọdún 2023 yìí pé lóòótọ́ ni wọ́n gba ìyàwó òun sí iṣẹ́ lọ́nà tó tọ́ gẹ́gẹ́ bí olùkọ́ni níléèwé gíga fásitì náà, àmọ́ ohun tó bani lọ́kàn jẹ́ ni pé wọn ò tí ì san owó kankan fún un láti ìgbà náà títí dìgbà tó fi bímọ. ó ní kọ́bọ̀ ló kéré jù ìyàwó òun ò tí ì tẹ́wọ́ gbà rí, kódà lẹ́yìn tí wọ́n ti tún fún un ní ìgbéga láti ipò amúgbálẹ́gbẹ̀ẹ́ olùkọ́ sí olùkọ́ nípò kejì. ó wá rawọ́ ẹ̀bẹ̀ síjọba àpapọ̀ láti jọ̀ọ́ sanwó ọdún 2 tí wọ́n jẹ ìyá ọlọ́mọ tuntun náà kí ìjọba àtẹnitọ́lọ́run bá ràn lọ́wọ́ náà sì tún ṣàánú àwọn. ó ṣàlàyé síwájú sí i pé agbára àwọn ò ká owó tí wọ́n kọ fáwọn lọ́sibítù àti báwọn ṣe fẹ́ rí àwọn ọmọ 6 tó kù láyé tọ́jú. ó ní oṣù àwọn ọmọ yẹn ò pé tó fi bí wọn lásìkò tí wọ́n wà lọ́sẹ̀ 26 léyìí tó dàbí oṣù 6 àti ọ̀sẹ̀ 2 ni wọ́n dáyé. nítorí bẹ́ẹ̀ làwọn ọsibítù ṣe ní àwọn yóò gbé àwọn 6 sábẹ́ ìtọ́jú àkànṣe kan tí owó ìtọ́jú ẹnìkọ̀ọ̀kan wọn yóò sì tó mílíọ̀nù 3 náírà. ọ̀kan nínú wọn ti kú, àwọn 6 ló kù báyìí, nítorí ẹ̀ lówó tí wọ́n kọ fún wa ṣe ga gègèrè tó bẹ́ẹ̀. ìyá àtọmọ tó jẹ́ pé ara ẹ̀ ò tí ì le púpọ̀ láti lè sọ̀rọ̀ lẹ́yìn tó ti bímọ tán sọ pé nǹkan tí mo kàn fẹ́ ni pé káwọn ẹlẹ́yinjú àánú nípínlẹ̀ Anambra níbí àti nílẹ̀ Nàìjíríà ṣàánú wa ká lè rówó ọsibítù san. Monísọ́lá Sàká ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétígbọ̀ọ́ yín.